kò sí ẹ̀sìn náà tó pọ́n àṣà àti ìṣẹ̀lẹ̀ tó tẹ̀ Islam. Bismillah walhamdulillah thumma salatu wassalamu ala rasulillahi amma ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yọ́ mayami tí a jọ jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, èyí ni èmi kà kún fídíò alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ṣe nípa ìmọ̀ ìṣàlàyé ẹ̀sìn fẹ́yọ́ mayami tó jẹ́ mùsùlùmí nípa àwọn irọ́ ńláńlá àti ìbàjẹ́ tí àwọn oníṣẹ̀ṣe ogan tí mo ń pè wọ́n gan, tí àwọn abọgibọ̀ ọ̀pẹ ẹ̀jẹ̀ wí bẹ́ẹ̀ káfílẹ̀ mọ bí làákàyè wọn ṣe mọ ni o. Àwọn abọgibọ̀ ọ̀pẹ, àwọn ẹni tí wọ́n ń bọ igi táwa fi ń dáná, wọn làwọn ń jọ́sìn fún. Igi táwa fi ń dáná, wọn làwọn ń jọ́sìn fún. Tó tún bọ yèèpẹ̀ tán mọ látara àwọn yèèpẹ̀ amọ̀ táwọn kó jáde nínú kànga, wọ́n fi mọ àwọn ère, wọ́n ń bọ àwọn abọgibọ̀ ọ̀pẹ. Sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń pa pé Ìsìlámù ẹ̀sìn àwọn Lárúbáwá ni, kò kí ń ṣẹ̀sìn àwọn Yorùbá, kò kàn wá ń bẹ̀. Wípé Ànábì dẹ̀ ní sallam òjíṣẹ́ àwọn Lárúbáwá ni, torí pé kíni wọ́n ní kódà Al-Qur'ani gan ló sọ bẹ́ẹ̀, bọ́sẹ̀ sọ pé Al-Qur'ani gan ló sọ bẹ́ẹ̀. Àìbìlà Al-Qur'ani ti wá sọ, Al-Qur'ani sọ wípé ní wa ma arsalna min rasulin illa bilisani qawmihi, pé Olúwa ní pé ní wa ma arsalna min rasulin, àní ẹ̀ràn òjíṣẹ́ kan ṣẹ́ illa bilisani qawmihi, àyàfi ká rán pẹ̀lú èdè àwọn ìjọ rẹ̀. Ànábì dẹ̀ ní kò sẹ́ni tí ó jiyàn pé èdè Lárúbáwá l'Olúwa fi hàn, ọmọ Lárúbáwá dẹ̀ ni. So Olúwa ti sọ pé àwọn táwọn fẹ́ kó jíṣẹ́ ṣe àrùn dìde pẹ̀lú èdè àwọn ìjọ rẹ̀ ni. Àmọ́ àyà yìí bó ṣe dàrú mọ́ ẹni tó ní làákàyè tí ń sì ń lò lọ́wọ́ òye mi. Ọ̀tọ̀ ni wípé ní àníràn òjíṣẹ́ kan ṣe àyàfi ká rán sí àwọn ìjọ rẹ̀, àti pé àníràn òjíṣẹ́ kan ṣe àyàfi ká rán pẹ̀lú èdè àwọn ìjọ rẹ̀, nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ni. Al-Qur'ani dẹ̀ ní tírà tí ó dàrú látàná, tí ó dàrú lónìí, kò dẹ̀ ní dàrú láéláé, kò possible. Bí ṣe padà máa ń ṣàlàyé àwọn àmì tí ń bẹ nínú Al-Qur'an, àwọn àríṣèmọ̀, torí pé gbogbo òjíṣẹ́ ní máa ń lámì tiẹ̀ tó mú wá. Jésù jí òkú jíde, kí lámì táwọn sọ́nà tó mú wá fún wa? Wallahi Al-Qur'an ni, Al-Qur'an. Ẹ̀yin lẹ́yìn mọ́lámì, ẹ̀rí pé àmì ńlá ni Al-Qur'an. Kí má fi yà kó mi kan mo fẹ́ sọ lónìí. Ìgbà tí Olúwa ń sọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run, gbogbo àwọn ànábì Ọlọ́run sọ báyìí sí nínú Al-Qur'an, nǹkan méjì náà ni máa ń sọ pa wọn. Àbí kí n sọ pé náà kan tí mo sọ pa wọn, ó láwọn kan méjì kan tó já sí pé ó ní ìpìlẹ̀. Alákọ̀ọ́kọ́ ni pé èdè wo la fi hàn. Ẹlẹ́ẹ̀kejì, tó gbogbo àwọn ànábì kan ní Lárúbáwá, àwọn ànábì tó ṣe Lárúbáwá pọ̀. Èdè wo la fi hàn ànábì náà. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn wo la rán sí. Olúwa jẹ́ sí pé náà ló ń bọ̀rọ̀ sọ jùlọ. Kò ṣe mọ́ ní pé ànábì Nuh a fi èdè báyìí báyìí rán, àwa rán sáwọn ọjọ́ kan báyìí. Ànábì Ibrahim a fi èdè báyìí báyìí rán, àwa rán sáwọn ọjọ́ kan báyìí. Olúwa sọ pé ní kí ni ẹ kọ́kọ́ gba the first law, wípé ní wa ma arsalna min rasulin illa bilisani qawmi, ní ẹ̀ràn òjíṣẹ́ kan ṣe àyàfi ká rán pẹ̀lú èdè àwọn ìjọ rẹ̀. Tó túmọ̀ sí pé tá bá fi lè bí ọ pé èdè wo l'Ànábì Nuh ń sọ, lọ wá èdè táwọn ìjọ rẹ̀ ń sọ. Tó bá ti mọ èdè táwọn ìjọ rẹ̀ ń sọ, èdè rẹ̀ náà nù. Èdè wo ni Olúwa fi rán Ànábì Ìsá ńṣẹ́, ìyẹn Jésù, èdè táwọn ìjọ rẹ̀ ń sọ náà ni. Èdè wo náà fi rán Ànábì Muhammad sallam ńṣẹ́, èdè táwọn ìjọ rẹ̀ fi rán náà ni, ìyẹn ọ̀tọ̀. Ó wá kún pé ta la rán sí. Eléyìí nǹkan tí ò tako làákàyè rárá ni. Èmi ní ìsìn báyìí ọmọ Yorùbá ni mí, tó bí jẹ́ ṣe pé àwọn ẹlẹ́bọ, àwọn abọgibọ̀pẹ̀, Fúlàní náà fi wà, ní Fúlàní làwà. So ọmọ Yorùbá ni mí báyìí nísìn. A lè rán mi iṣẹ́ lọ síbì kan, kán fìdí Lárúbáwá rán mi lọ síbẹ̀, kò sí láì fi ń bẹ̀ tí máa ti gbọ́. Wọ́n lè rán mi iṣẹ́ lọ síbì kan kí wọ́n fi èdè òyìnbó kán fi rán mi lọ síbẹ̀, kò sí tó burú ń bẹ̀. Wọ́n lè rán mi iṣẹ́ lọ síbì kan kí wọ́n fi èdè Ìgbò kán fi rán mi lọ, tí máa ti gbọ́ Ìgbò, kò sí tó burú ń bẹ̀. A jẹ́ sí pé èdè tá a fi rán ànábì ọ̀tọ̀, àwọn wo la rán sí. Olúwa ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sọ ànábì kọ̀ọ̀kan àwọn èdè tá a rán sí. Ẹ mọ̀ pé ó ti kọ́kọ́ sọ pé tọ̀ gbogbo ànábì tá a fẹ́ rán o, èdè tá a fi rán èdè àwọn ìjọ rẹ̀ náà ni ó máa sọ. Èdè ibi tó bá ti jáde òun náà ni ó máa sọ. Ẹ má jọjọ yín lójú. Ànábì ò sọ ọmọ Yorùbá, ibi tó bá ti yọ jáde òun náà ni ó máa sọ. Àwọn òun náà wá rán sí ibi tí àmì tó parí sínú. Kí wọ́n fi èdè Lárúbáwá rán yàn, kí wọ́n rán sí gbogbo ayé. Gbogbo ayé dẹ̀kọ́ ní sọ Lárúbáwá. Bó o ní mẹ́sẹ̀jì yẹn ti fẹ́ go round. Wallahi àmì ni. Olúwa ṣe abẹ́rẹ́ sí ní mú àwọn ànábì kọ̀ọ̀kan. Lẹ́fẹ̀ẹ́ pé nínú Al-Qur'an, Olúwa sọ pé ní wa ila adin akhahum Huda. A rán sí àwọn ìjọ Ad, ọmọ ìyá wọn tí ń ṣe
anabi Hud àwọn wo láran sí àwọn sáwọn ìjọ tí ṣe Ad Ọlọ́run sọ bomi ó ní wa ila Thamuda akhahum Saliha àwọn ìjọ Thamuda tí wọ́n ẹni tá rán sáwọn Salihu láran sọ wa ila Madiyana akhahum Shu'aiba àwọn Madiyana àwọn wo láran sọ àrán Shu'aibu sí àwọn yẹn wa laqad arsalna Nuhan ila qawmihi ara nabi Nuh pé kó lọ jíṣẹ́ fáwọn ìjọ ẹ̀wọ̀n kan báyìí nísìn ó ti kọ́kọ́ sọ fún wa nípìlẹ̀ pé gbogbo àwọn ànábì yìí tá bá fẹ́ rán wọn ṣẹ́ èdè wọn náà láfi rán wọn ṣẹ́ ó wá kú pé àwọn olè wá rán Nuhu sí o àrán Nuhu sáwọn ìjọba ẹ̀ wọn láti ń kà ìgbà tó lọ wá sọ̀rọ̀ títí ànábì Ìsá ìyẹn Jésù wa rasulan ila bani Israel àrán Jésù lọ bá àwọn ọmọ Ísírẹ́lì Jésù wá jẹ́ fún gbogbo ayé Olúwa ní sọ àrán Jésù sí àwọn ọmọ Ísírẹ́lì Musa ńkọ́ àwọn Musa wa laqad arsalna Musa bi ayatina ila Fir'auna wa mala'ihi àwọn Musa lọ sí Fir'aun àtàwọn ìjọ tí ń bẹ pẹ̀lú Fir'aun ìgbà tó wá kan Nabi sallallahu Olúwa ní pé ní wa ma arsalnaka illa kaffatan linnas Allah Olúwa ní pé wa ma arsalnaka ìwà Nabi àwọn ìwọ̀n tí ẹ̀ illa kaffatan linnas àyàfi kó máa jẹ́ òjíṣẹ́ fún gbogbo èèyàn kò wá fi ilẹ̀ lásán káfà ìyẹn tá Yorùbá náà pè ní káfàtà gbogbo èèyàn káfàtà lára wọn sí gbogbo èèyàn pátá subhanallah kò tó fi mọ́ bí àwọn míì tó wà ń bẹ èèyàn àtàlejò nínú Olúwa rán Ànábì sàlám sí ó dẹ̀ jíṣẹ́ fáwọn méjèèjì wallahi àmì ni Ànábì Lárúbáwá Olúwa rán sí Ìgbò ó rán sí Yorùbá ó rán sí Haúsá bóò ní mẹ́sẹ̀jì kan ṣe fẹ́ go round ìgbà tó Olúwa rán iṣẹ́ yìí ẹ má wò bóyá Lárúbáwá ó ní èdè tó gbayé o kò kí ń ṣe òun o ìyìn tí ìwá síbẹ̀ yẹn o èdè Lárúbáwá ò sínú èdè tí ń lídi ayé ń gbà òun o Ànábì tí wọ́n rán sí yìí èdè tí ẹ̀ gẹ́gẹ́ tí ń ṣe Lárúbáwá kò lè kọ́ kò lè kà o tá a bá sọ pé yóò ṣẹ̀ mọ́ kọ́ èdè míì èdè tí ẹ̀ gẹ́gẹ́ kò lè kọ́ kò lè kà á bí síbẹ̀ gẹ́gẹ́ bá ṣe bí ẹ̀rí ọmọ Yorùbá mìíràn ní sọ ó lè mọ̀mọ̀ Yorùbá kọ́ ó lè mọ̀mọ̀ Yorùbá kà àmọ́ ṣàgbọ́ Yorùbá kò lè kọ́ èdè Lárúbáwá kò lè ka èdè Lárúbáwá àwọn ará sí gbogbo àgbáńláyé subhanallah Olúwa tó sọ ń bọ̀ wípé wa ma arsalnaka illa rahmatan lil alamin ìwà Nábì àwọn ọkọ̀ máa jẹ́ ìkẹ́ mercy fún gbogbo àgbáńláyé pátá ìkẹ́ báwo ṣe bẹ́ẹ̀ lè sọ pé Ànábì ló ní a máa pààyàn ibo wá ní kẹ́ wa ń bẹ à ń bọ̀ wá sí ibẹ̀rẹ̀ ọ̀nà ẹ̀wọ̀n kan Olúwa rán ìyẹn àti kọ́kọ́ kílẹ̀ yẹn náà wípé Ìsìlámù ẹ̀sìn tí Olúwa fẹ́ fún gbogbo àgbáńláyé ni Ànábì sallam òjíṣẹ́ tí Olúwa rán sí gbogbo àgbáńláyé tí Yorùbá náà wà ń bẹ ó dẹ̀ jíṣẹ́ gbogbo iṣẹ́ rẹ̀ dẹ̀ kárí ìgbà tó dẹ̀ dé gbogbo ìlú kọ̀ọ̀kan gbogbo ìlú ló ní àṣà tiẹ̀ Ànábì ò bà àṣà kankan jẹ́ pé àṣà tí ó yẹ pàtì ẹ̀ gbọdọ̀ ṣe mọ́ àfi eléyìí tí ò bá dáa fún jọmọ ènìyàn wọn tí ò dáa fún ẹ̀sìn wọn nìkan ló parẹ́ ń bẹ̀ mo wá ń challenge gbogbo èèyàn lónìí ẹ fún mi ní ẹ̀sìn kan tó pa àṣà àti ṣe tó pọ́n lé tó tó Islam ẹ fún mi ní ẹ̀sìn kan tó pa àṣà àti ṣe lé tó tó Islam tó fi òfin fún àṣà àwọn fídíò sí ni mo ṣe kò sí ẹ̀sìn náà tó pọ́n àṣà àti ìṣelé tó tó Islam àwọn ilé tí àwọn mọ̀kátà tó wọ́n sọ pé àwọn pèpè sí pé tàwọn ẹnìkan fẹ́ wá pé àwọn Lárúbáwá Islam fẹ́ wá kó wa lẹ́rú ni ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ kẹ́tẹ́ ń sọ olódo ẹ wo àwọn òyìnbó tí wọ́n wá tó yẹ sí pé àwọn ò tí ẹ bẹ̀rẹ̀ látọ̀ ṣebí mùsùlùmí ṣe ń pe àwọn ọmọ ìyá rẹ̀ sínú Islam ni òyìnbó tó dé tó gba gbogbo àṣẹ tí ń bẹ lọ́wọ́ ọba yín àwọn ibi tó yẹ kẹ́ máa pèpè sínú pé àwọn òyìnbó dé o ṣe bọ́bà kọ̀ọ̀kan ní mọ́ ní túbú tẹ́lẹ̀ ní Yorùbá ṣe bọ́bà kọ̀ọ̀kan mọ́ ní túbú tó mọ́ tí àwọn tí ó bá ti bọ́rọ̀ sílẹ̀ kọ́bà kan dàn wọ́n nísìn wàláhì kábíyèsí ó fi aṣọ pínpín roko ọba gbogbo àwọn agbára tí ń bẹ fáwọn ọba yín à ń gbẹ́sẹ̀ lóbìnrin só lè dẹ̀wò mọ́ nísìn àwọn kan tó yẹ kẹ́ máa pèpè sínú pé àwọn òyìnbó ti fẹ́ gbá wọ́n ti fẹ́ bá àṣà àti ṣe wá ṣe Lárúbáwá kọ́ fẹ́ kò sí ẹ̀sìn náà tó pọ́n àṣà àti ṣe tó pọ́n ilé tó tó Islam a sì mọ̀ ṣàlàyé kẹ́ wo àní Islam dìdí fi òfin fún àṣà àti ṣe à ń bọ̀ wá síbẹ̀ kò sí ẹ̀sìn náà kí lẹ̀ ń sọ yìí nǹkan tá à ń sọ ni pé àwọn pípù yóò mọ̀ nǹkan tí wọ́n ń sọ ẹni káwọn àfà
àwọn onímọ̀ kí wọ́n bá wọn ṣe debate kí ni àwọn tó jẹ́ sí pé wọn ò mọ̀ kẹ́ tí wọ́n sọ. So eléyìí mo kàn fẹ́ fi ṣàlàyé part 1 ní nínú pé kí ni ẹ̀sìn tá à ń ṣe yìí ànábì yìí wọ́n rán sí gbogbo wa ni bó wa ni mẹ́sẹ̀jì kẹ́ ṣe wá dọ́dọ̀ títí wa ṣé dandan ẹni kó já sí pé lárúbáwá náà ní ká máa ṣùgbọ́n tá a máa ṣe inú ẹ̀sìn ni a ṣàlàyé gbogbo ẹ̀ ó tiẹ̀ ṣe lè já sí pé lárúbáwá gan ni tí ó ṣe lè Yorùbá a ṣàlàyé gbogbo ẹ̀ mo rò pé bẹ́ẹ̀ ni sìn wallahu a'lam wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.